inú ọ̀kan nínú àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tí wọ́n ń pè ní police officers mess ni Aláròyé wà yìí ní òní ọjọ́rú ọjọ́ 27 oṣù kẹta ọdún 2024. Òní ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ń ṣe àfihàn àwọn afurasí ọ̀daràn tí ọwọ́ wọn ti bà lẹ́nu ìgbòkègbodò àti akitiyan wọn láti rí i pé ìlú Èkó wà ní ààbò ó sì bọ́ lọ́wọ́ àwọn ìwà ọ̀daràn. Ẹ lè rí ọ̀gọ̀rọ̀ àwọn afurasí ọ̀daràn tí wọ́n wà lórí ìjókòó níbẹ̀ yẹn. Onírúurú ẹ̀sùn ni wọ́n mú wọn fún tó ní ṣe pẹ̀lú ṣíṣe ẹgbẹ́ òkùnkùn, olè jíjà, ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn míì láwùjọ. Ní orí tábìlì tó wà lọ́ọ̀kan yẹn ni onírúurú àwọn ẹsíbíìtì, àwọn ẹ̀rí tí wọ́n rí gbà padà lọ́wọ́ wọn. Àwọn míì tó jẹ́ egbòogi olóró, àwọn míì ìbọn, àwọn míì nǹkan ìjà olóró àti onírúurú àwọn ẹ̀sùn àti àwọn ẹ̀rí tí wọ́n rí gbà lọ́wọ́ wọn, èyí tí ìgbàgbọ́ wà pé iléeṣẹ́ ọlọ́pàá Èkó máa lò láti fi bá wọn ṣẹjọ́ nígbà tí wọ́n bá fojú wọn balẹ̀ ẹjọ́ láìpẹ́, bó tilẹ̀ jẹ́ pé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí wọn. Aláròyé bá ọ̀kan nínú àwọn ògbólógbòó adigunjalè tó pe orúkọ rẹ̀ ní Seun Samuel sọ̀rọ̀. Ẹni ọdún márùndínlógójì ni. Nǹkan bíi aago 3 ìrọ̀lẹ́ ọjọ́ 15 oṣù kẹta ọdún 2024 yìí lọ́wọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ẹ́. Òun ni wọ́n bá ìbọn ńlá, ìbọn AK-47 pẹ̀lú ọta ìbọn 77 aláyìnyípo lọ́wọ́ rẹ̀. Ẹ gbọ́ díẹ̀ lára àlàyé tó ṣe. Seun Samuel orúkọ mi sá. I'm from Ogun State sá. I'm from Ìjẹ̀bú sá. Ní kíní láti gba mọ́tò sá ní Abẹ́òkúta. Badoo dẹ̀ gbé mọ́tò yẹn sá lọ sá. Badoo yẹn nínú ẹni tó introduce mi sí iṣẹ́ olè ní sá. Èèyàn wọ́n máa ń pe èèyàn kan ní Aisi. Òun ni mo mọ̀ rí, òun ló mú mi lọ bá Badoo sá. Aisi a jọ pàdé ní Oṣòdì ní sá, ó fún mi ní nọ́mbà ẹ̀ ní sá. Ní January ní ọdún 2024 ní sá. Inú mi ò dùn nítorí pé nígbà tí kò sí nǹkan tí mo máa ṣe, tí kò dẹ̀ sí iṣẹ́ ní ọwọ́ mi, tí àwọn mo dẹ̀ ti fìgbà kan wà pẹ̀lú àwọn politician tó jẹ́ pé a kò máa ṣiṣẹ́, a kò máa jọ lọ ṣe campaign, wọn ò ní fún wa ní owó. Mo ò dẹ̀ ní iṣẹ́ kankan mọ́ sá. Ẹlẹ́ṣẹ̀ ni mí, mo máa ń jà lórí ring, mo l'accident, ọwọ́ mi báyìí ó condemn. Ẹni tó máa ń mú bọ̀ wá ní Badoo pẹ̀lú Michael. Àwa mẹ́jọ ní sá. Mo gba 60,000 kan pẹ̀lú 40,000 àti 110,000 kan sá. Kí ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ báyìí? Kíjọba ràn mí lọ́wọ́, kó ṣàánú mi. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV.